lóbìnrin náà dẹ̀ à ń dá ọyọ́ sí lóko, bá a bá dá ọyọ́ ọ̀hún sí ewúrẹ́ ni ó jẹ́. Irú òwe wo ni òwe yìí? Ìṣẹ̀lẹ̀ wo ni ó ṣẹlẹ̀ táwọn òwe ọ̀hún tá fi ṣẹṣin ọ̀rọ̀ ń bẹ̀? Ẹ máa bá mi ká lọ. So ẹ káàbọ̀ padà. Òwe yìí òwe ìbáwí ni, òwe ìbáwí náà ni òwe yìí. Àwọn wo là ń bá wí? Ẹni tó jẹ́ wípé kò sóbìnrin yálà lọ́mọ ni àbí níyàwó, kò sí kankan lọ́ọ̀dẹ rẹ̀, ó wá dáko, ó wá ń ṣe kíni, ó wá ń dá ọyọ́ sí, ọyọ́ tó wù lóko ń dá sí. Làwọn bàbá fún wa sọ fún pé bó bá ṣe wá dá ọyọ́ ọ̀hún sí, kò sóbìnrin tí ó bá mú lọ́jà. Ìrọ̀ àwọn obìnrin ni wọ́n máa ń mú ọyọ́, ni wọ́n máa ń fẹ́ ọyọ́ lọ́jà. Bákan náà ẹ̀wẹ̀, kò sóbìnrin gangan tí ó bá tún wá fi bá fi ṣe ọbẹ̀ ewédú ńlé. Kò sóbìnrin tí ó bá sọ sí ọbẹ̀ ọyọ́ ńlé débi pé yóò wá fi rí ọkà mú jẹ. Làwọn bàbá fi wá pa òwe ọ̀hún wà ní àbẹ́ẹ̀rí lágbájá. Kò lóbìnrin lé ń dá ọyọ́ sí, bó bá dá ọyọ́ ọ̀hún sí, ebi ewúrẹ́ ni ó fi jẹ lóko. Yorùbá dùn pọ̀ lọ́gbọ́n kì í sínú èdè Yorùbá. Àrọ̀nìdè lórúkọ mi, ìrọ̀gbọ̀n ohun ìmọ̀ náà ni mò ń kó gígbò kí tẹ̀rù tọmọ yín tún máa bá mi jójó lóye nìṣó. Mo rí yín náà o.